Lọ bá ìyàwó ẹ̀rọ ní àjọṣepọ̀ ọkọ mi jọ nítorí Ọlọ́run kí ló fẹ́ tí mi ò fún ẹ wọ́n iwájú rèé ó wà nínú ẹ̀gbà nǹkan tí mo mọ̀ pé taste ẹni wo ẹ̀yìn rèé nítorí tiẹ̀ ó ti pọ́jọ́ lẹ́gbìn kí ló tún wá fẹ́. mo fẹ́ kí èmi àti ẹ máa ṣe bí ìwà àti ìyàwó ẹ̀ ṣe ń ṣe lẹ́nu mẹ́ta. wọ́n ń ṣàgbìyàn àtọwọ́. Will you shut up, Yomi? No, tó bá tẹ̀ máa ń ṣe gbogbo ọ̀rá nu ẹ ó wá dé pẹ̀lú ìyàwó tèmi. kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin mùtúmùwà ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò nílé lóko àti lẹ́yìn odi. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi. Èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìka ìmú ọmọ aládé mẹ́rìndínlógún. Èmi lọmọ àròbí ọmọ àtòrì ìkòdó ọ̀gá ìlú tí ò sálábàárù. Ẹ̀yin náà mọ̀ pé tẹ́ bá ti rí Adédoyin ẹ ti rí ètò gbajúmọ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run iná ọ̀fẹ́ tó ń jó láàrin àwa àti ẹ̀yin kò ní kú. Ẹ bá mi pe àwọn tí wọn ò sí nítòsí wípé ètò ti fẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹwu nítorí wípé ọmọ wọn olólùfẹ́ wọn ayọ̀ wọn bá ti máa ń ṣe ní gbogbo ìgbà àwọn ni wọ́n wá bá wa lálejò lénìí. Ẹni bí ọkàn mi ni wọ́n olólùfẹ́ tèmi gan-an ni wọ́n ti wá sórí ètò yìí rí nígbà kan. Ẹ̀yin lẹ wá tún ní pé ká tún gbé wọn wá pé ìgbà tán wà yẹn ó ti pẹ́. Kí ló tiẹ̀ ti ń ṣẹlẹ̀ nílé ayé wọn? Kí ló ti ń ṣẹlẹ̀ pẹ̀lú iṣẹ́ wọn? Ẹ fẹ́ mọ gbogbo ẹ̀. Àwọn náà wá ní kí ló fi ń ṣe èèyàn? Àwọn tí yín ẹ̀yin ní tàwọn wọ́n ti wá jẹ́ wa ní ihò báyìí. Àlejò mi ó ti wà lórí ìkàlẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá nítorí pé kí ni àròjọ músolókùn. Àlejò mi ẹ máa wọlé bọ̀. Gbogbo ìgbà tí mo bá ń rí yín lójú ayé nínú eré nínú mi máa ń dùn sí yín. Ṣé rí ẹwà yẹn Ọlọ́run wà ní jẹ́ kó bàjẹ́. Àmín. A máa túbọ̀ máa rí yín bá. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. Okay. Orúkọ mi ni Ìrètí Ọ̀sáyẹmí. Ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà nílé, ẹ̀yin dádì mi, ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ mi pátá mo kí yín o, ẹ kú déédéé o yìí. Ẹ wo bójú yẹn ṣe ń sọ̀rọ̀ tó ṣe púpọ̀ ẹ̀yin tẹ́ ń fẹ́ mi pátá. Mo mọ̀ pé àwọn náà wọ́n ń dá yín lóhùn nílé níbi tán wà. Àǹtí Ìrètí, ọmọ bíbí ìlú wo nìyẹn náà? Ọmọ bíbí Ondo State, Ìlàjẹ to be precise ni mí. Ìlàjẹ. Ṣé Ìlàjẹ ni màmá àti bàbá yín? Ó ti o, bàbá mi ni Ìlàjẹ. Màmá ńkọ́? Màmá mi is from Ìbàdàn. Ìbàdàn. Ìrìn àjò yẹn ó ga jù, ìfẹ́ lágbára. Báwo ni kékeré yín ṣe lọ? Àwọn iléèwé wo lẹ lọ? Okay. First wọ́n bí mi sí ìlú Liberia.
ibẹ̀ ni ìrìn àjò ayé mi ti bẹ̀rẹ̀ and àwọn kan máa ń pè mí ní Ogunléndé Togun bọ̀bọ̀ whatever they see Nigeria during the Liberian Civil War, so partly Liberia, partly Nigeria. Mo lọ sí Ajumoni Secondary School. From Ajumoni Secondary School, I proceeded to LASU, and here I am today. Kí ni nǹkan tẹ́ lọ kà ní iléèwé gíga ti LASU? Economics. Ìyẹn bí ọ̀rọ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú owó pẹ̀lú. Kò ní ṣe pẹ̀lú tíátà. Ó dàbí ẹni pé ẹ ti mọ ibi tí ìbéèrè mi yẹn ti wá àmọ́ nítorí ibi tẹ́lẹ̀ tí ẹ ti wá ibi tán bí yín sí yẹn mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ yín náà wà nílùú Nàìjíríà báyìí mo fẹ́ kẹ́ ẹ fi èdè yẹn kẹ́ ẹ fi kí wọn. My countrymen, how you doing? Your ọ̀rẹ́. Your ọ̀rẹ́. My countrymen, how you doing? Tẹ́ bá sọ bẹ́ẹ̀ wọ́n ní ṣí bọ́dà fún yín kẹ́ wọlé o. Ṣé lóòótọ́ mo láti wá kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ni. Bẹ́ẹ̀ ni pàáwà ni màá ṣáàjì yín. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Òṣèré tíátà òun ni gbogbo wa mọ̀ yẹn sí. Ìgbà ojúmọ́ nìyí. Wọ́n ní eégún mọ́ ni èèyàn ò mọ̀. Báwo ni ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín? Okay, iṣẹ́ tíátà jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí and láti kékeré ni mo ti like kí n máa kí n mímí kéèyàn kí n ṣe create my own thing láti kékeré ni and gbà tí mo rí opportunity láti ṣe bí mo ṣe ń dàgbà sí ni ó ń wù mí sí so gbà tí mo rí opportunity 1999 ni mo rí first opportunity láti and ever since then. Eré wo ni ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀? Báwo ni àǹfààní yẹn báwo ló ṣe wáyé? Okay, English sector ni mo ti bẹ̀rẹ̀ and the first job tí mo ṣe ń gbà yẹn Casanovas ló ń pè and Emeka Duru was the first PM tí mo bá ṣiṣẹ́ ń gbà yẹn. Ìgbà yẹn everybody tó wà ní industry ń gbà yẹn wọ́n máa mọ Winnie's Hotel. Ibẹ̀ ni àwọn aspiring actors everybody ti máa assemble so okay a máa lọ sí Winnie's ẹni tá n rí lórí screen this is something tó wù mí láti ṣe and okay wọ́n rí mi wọ́n sọ ọmọ yìí dẹ̀ fit in sí nǹkan tí mo wá láti ṣe léni o mo dẹ̀ nídìí ẹni yẹn léni ṣó mo act bẹ́ẹ̀ ni sá mo mọ̀ act sá ọ̀rẹ́ mi kan lẹ́kan mo ṣì ń wò pé ṣé kí n sọ pé yes or no or yes or and he was like yes and first opportunity mi nìyẹn and then to a lot of people's surprise it's ó lọ dáadáa I was able to deliver and it was awesome. Ní Tiwantiwa ọdún wo gan lẹ darapọ̀ mọ́ ti Tiwantiwa àti pé ṣe rántí eré tẹ́ kọ́kọ́ kópa nínú ẹ̀? Ọdún tí mo darapọ̀ mọ́ Yorùbá sector gangan mi ò lè sọ pàtó but early 2000s ni bí 2003 or thereabout and the first job tí mo ṣe tó jẹ́ Yorùbá ń gbà yẹn Adeolu Daniels ni wọ́n ní iṣẹ́ yẹn Èdìdì Ìfẹ́ ní orúkọ iṣẹ́ náà and ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé kò lè sọ Yorùbá o Yorùbá ò lè dán mọ́rán ẹ ṣáà fún mi láàyè ẹ̀yin ẹ jẹ́ ń sọ kẹ́ wá gbọ́ àtìgbà náà mo ti ń sọ Yorùbá ó dẹ̀ ń dùn mọ́ létí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ sí í ṣe ká ní pé bóyá ẹ kọ́ iṣẹ́ yìí nítorí nǹkan tẹ́ ẹ lọ sílé ìwé gíga láti lọ kàkọ́ nìyí o ṣé ó ní abẹ́ ọ̀gá kankan tẹ́ ẹ ti dúró tẹ́ ẹ kọ́ṣẹ́ fún bí ọdún kan àbí ọdún méjì kẹ́ tó wá dá lára tí ń? Rárá nǹkan tí wọ́n máa ń pè ní Yorùbá sector wọ́n máa ní crossover actor ni crossover actor ni mí tó bá ní ṣe pẹ̀lú Yorùbá because English ni mo ti bẹ̀rẹ̀ and mo ti ń ṣe ó ti tó ọdún díẹ̀ kí n tó cross wá sí Yorùbá. Látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀
eré mélòó lẹ ti fi owó ara yín lẹ ti fi gbé jáde ṣe rántí. Wàyẹ question àti Doyin béèrè yìí o màá fẹ́ déjì bówú kí tó ránṣà yẹn. The truth is that mi ò lè sọ pàtó bó mo mọ̀ pé ó ti ṣe díẹ̀. Ó ti pọ̀ díẹ̀. Nínú gbogbo àwọn ètò ẹ̀ tí wàá gbé jáde fúnra yín èwo ni ẹ rò pé ẹ nífẹ̀ẹ́ sí jù àti pé kí nìdí. Ó máa ń difficult láti sọ pé èyí ni mo nífẹ̀ẹ́ sí jù because every story ni ó ní nǹkan tiẹ̀ and èèyàn máa identify pẹ̀lú each story ni so kí n sọ pé story yìí tí mo kọ ni ó mú mi lọ́kàn jù ìyẹn máa le díẹ̀ because gbogbo wọn ni mo love. Ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ jẹ́ ká lọ wo iṣẹ́ díẹ̀ tí àǹtí Ìrètí ti ṣe ẹ̀yin olólùfẹ́ wọn ó yá ẹ jẹ́ àjọ lọ. Mo rí máa ń kọ́ ní ìbáyé Mr. Kasali. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀dà àbọ̀ ìgbà tí mo wá padà bọ̀ mo pàdé máa yẹn ní ẹnu ọ̀nà ó ní kò sówó mọ́tò lọ́wọ́ òun ó wá ní gbogbo owó tó wà lọ́rùn wípé ó ti gbà ó sọ wípé owó bẹ́ẹ̀ tó máa fi bẹ́ẹ̀ làbúrò òun tó wà níbí. Sá. Ẹni tó sọ fún mi nìyẹn. Ọ̀gá èmi máa ní rògùn àkóbá kẹ ogun àdúrúmọ́ leléyìí tí mò ń wò yìí sá èmi Mr. Kasali dẹ̀ ń sọ yìí fúnra ara wọn lọ́fọwọ́ wọn ka owó báyìí tó kó fún mi páwọn fún mi pé kì í fi ra recharge card pé ẹ̀bùn ni báwo ni ó ṣe lè fún yàn lẹ́bù tí ó wà ní lówó mọ́tò ilé yìí yà mí lẹ́nu. Àdúrúmọ́ ni. Ọlọ́pàá abẹ́ẹ̀gì sàgbà lọ́rọ̀ yín. Wọ́n ń dúró mọ́ mi ni. Ṣé rántí eré tẹ kópa nínú èyí? Title ẹ̀ ni mi ò lè rántí àmọ́ mo rántí ẹ̀ dáadáa torí ìgbà àkọ́kọ́ tí máa ṣe ọlọ́pàá nìyẹn àmọ́ kárátà ọlọ́pàá tán wá fún mi yẹn kò ń ṣe ọlọ́pàá tán máa ṣàdúrà fún. Àǹtí Ìrètí ní orí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ abala oríṣiríṣi ló wà. Ẹ yá ẹ jẹ́ ká sáré kàmàkàmà ká wá abala tẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín èyí tí a fi àyè sílẹ̀ fún wọn láti béèrè ìbéèrè tó ń rú wọn lójú nípa yín àwọn tó fẹ́ gbóríyìn fún yín wọ́n wà ń bẹ àwọn tó ní ìbéèrè wọn ni ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín ni kémi kàn dé jókòó báyìí kí n máa wò ni abala yìí là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò. Ẹ̀jẹ̀ àsọ ni kò. Ẹ̀jẹ̀ àsọ. Orúkọ mi ni Ọmọ́tọ́láni Akínọlá mo ń gbé ní Lagos Island nǹkan tí mo fẹ́ sọ fún àǹtí Ìrètí Ọ̀sáyẹmí ni wípé mo like acting wọn gan kàn dẹ̀ keep good working yẹn going and question tí mo ní fún wọn ni pé ó tójọ́ mẹ́ta tí mo rí wọn ní inú film ṣé kò sí o then nǹkan tí mo tún fẹ́ sọ fún wọn ni pé marriage wọn mo like bí marriage wọn ṣe ń lọ kàn má jẹ́ kí anything happen sí kàn keep it up because ọkọ wọn náà ẹni tí àwọn èèyàn like ni. Thank you. Ó yá wọ́n ní ó ṣe díẹ̀ táwọn ti rí wọn. Bẹ́ẹ̀ ni òótọ́ ni torí a ti di ìyáálé ilé tí èèyàn bá dẹ̀ ti bímọ èèyàn láti mójútó ọmọ náà so ìwọ̀ntún ìwọ̀nsì là ń ṣe àṣìṣe díẹ̀ àmójútó ọmọ díẹ̀ torí tí ó bá di ọjọ́ alẹ́ téèyàn bá fẹ̀yìntì níbi iṣẹ́ ọmọ tí èèyàn tọ́jú òun ni èèyàn máa dé wá bá so a láti fi àyè sílẹ̀ láti ṣe ìtọ́jú àwọn ọmọ náà so fọ́rọ́fọ́rọ́ kiri òun láti dínkù. Ẹ jẹ́ àpadà sójú abẹ. Orúkọ mi ni Kúdíwátù mo ń fẹ́ bá Ìrètí Ọ̀sáyẹmí sọ̀rọ̀ nǹkan pàtàkì pé kó túbọ̀ máa ṣe bóyá tún ń ṣe máa ń láìkẹ́ nínú eré ó máa ń ṣe bẹ́ẹ̀ ni pé òun lòun ní fíìmù nǹkan kan bó lè yẹ kí àwọn tó dẹ̀ máa heart bó lè yẹ kí wọ́n máa ṣe nìyẹn kò ń ṣe pé kọ́ máa heart bẹ́ẹ̀ ni pé àwọn kọ́ làwọn ní fíìmù mo dẹ̀ ní kó túbọ̀ máa gbóhùn bóyá tún ń ṣe Ọlọ́run adé máa tún máa fún ṣe. Ẹ ṣé o. Wọ́n ní iṣẹ́ tẹ bá ẹ máa ń fi gbogbo ara báyìí ṣe máa ń ṣe. That's policy ni láti ilẹ̀ ọ̀gá mi kan wọ́n sọ ní ọjọ́ kan wọ́n kàn sọ passively pé iṣẹ́ tí o bá ti tẹ́wọ́ gbà má sọ pé kò kàn mí múra fún mi dáadáa kí ló kàn mí èmi kúkọ mo níṣẹ́ bẹ́ẹ̀ kọ́
ìwọ̀nba àgbà tó ti gba iṣẹ́ yẹn òun láti ṣe bó ṣe yẹ kó ṣe ni so àtìgbà yẹn ó ti get stuck pé whatever is worth doing is worth doing well. Àǹtí Ìrètí ẹ̀yin àti àwọn tí ẹjọ́ jẹ́ ṣàwáwù nídìí iṣẹ́ tíátà irú àjọṣepọ̀ wo ni ó wà láàrin yín? Gbogbo àwọn tájọ jẹ́ ṣàwáwù ní industry wọ́n mọ̀ mí mi lọ́tà mi lólódì mi ní kankan jolly good fellow ni mí ní industry pẹ̀lú àwọn tájọ jẹ́ ṣàwáwù àwọn tó jù mí lọ àwọn tó kéré sí mi náà àfi tí n bá mọ̀ anyone tí n bá mọ̀ mo rí wa as one family ní industry wa and láti fẹ́ràn ara wa tí a bá fẹ́ra wa kò sí bí ará àta ṣe fẹ́ fẹ́ wa. Ṣé ipa kankan wà nínú iṣẹ́ tí ẹ lè kópa nínú ẹ̀? Ó wà iṣẹ́ wà bí mo ṣe nífẹ̀ẹ́ iṣẹ́ yìí tó ó ní nǹkan tí mi lè ṣe bíi ká máa bọ́ra sí hòhò ẹ̀mí mi ò gbé yẹn ipá mi ò ká yẹn mi lè ṣe yẹn basically that's it. Tí mo bá fẹ́ ṣe eré kí mo wá wò sùn kí ni Àǹtí Ìrètí á wù mí kí wọ́n kópa nínú eré yìí kí n wá wò pé ó dá Àǹtí Ìrètí báyìí ni mo fẹ́ ṣiṣẹ́ yìí o kí ni àwọn nǹkan mẹ́ta tẹ máa wò kẹ́ tó gbà láti darapọ̀ mọ́ṣẹ́ yẹn? Okay first mo fẹ́ mọ ẹni tó máa direct. Kí ni ìdí? Because ṣẹ́rí èèyàn lè kọ script kí script yẹn dá gan kí anybody kà kó wò pé iṣẹ́ yìí máa gbóná tó bá ní director tó dáa kò sí bí iṣẹ́ tó kọ́lẹ̀ yẹn ṣe fẹ́ rí ní television because director ní ability láti water down anything tó bá wà written nínú script ìyẹn ní èjì àwọn wo ni mo fẹ́ bá ṣiṣẹ́ because at times tí wọ́n bá ní Dóyin o Ìrètí ló máa bá ṣiṣẹ́ o kẹ́dẹ̀ sí mọ̀ pé Ìrètí yẹn ọmọ yẹn wàhálẹ̀ pọ̀ ẹ lè má fẹ́ ṣe iṣẹ́ yẹn so basically má láìkí kí n mọ ẹni tí mo fẹ́ bá ṣiṣẹ́ tó bá jẹ́ ẹni tó jọ́ lọ́rọ̀ mi tí mo lè pè pé báwo la ṣe lè jọ ṣe papọ̀ tí iṣẹ́ yìí máa fi wà okay. Then thirdly a máa sọ̀rọ̀ burújì owó bẹ́ẹ̀ni owó ni kẹ̀kẹ́ yìn rere a láti mọ iye tí iṣẹ́ náà máa bá dé. Láti ìgbà tẹ́ ti ń ṣe iṣẹ́ tíátà àmì ẹ̀yẹ mélòó lẹ ti gbà ìyẹn ìkíní ìkejì èwo ni ó wù yín lórí jù tẹ́ gbà? Mo ń try láti wo bí mo lè sáré kà ní but mi ò lè rí kà kò ń ṣe pé ó pọ̀ rẹpẹtẹ o but kò ń ṣe kan tí mo lè sáré kà ní báyìí méjì mẹ́ta. Award kan wà ní London tó máa ṣe wọ́n pè ní Afro Hollywood Award ó wú mi lórí ní ìgbà tí mo gbà ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu ní àsìkò tí wọ́n fún mi so ó jẹ́ ìwúrí fún mi ó ní àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ ní ìgbà náà tó jẹ́ kó wú mi lórí gan. Nínú àwọn ògo wẹrẹ tí Ọlọ́run fún yín ṣé kankan nu wọn tó ẹ ti ń wò pé eléyìí á fẹ́ dàbí ẹni kó fẹ́ gbé ìgbésẹ̀ tèmi náà gbé àbí ẹ wò pé eléyìí wọn lè ṣe bẹ́ẹ̀. ó wà kódà ìyẹn gan ó fẹ́ ga ju ti tèmi lọ ó wà talented and possibility ó ti ń ṣe already possibility wà pé ó lè jẹ́ nǹkan tó fẹ́ ṣe ní gbẹ̀yìngbẹ̀yìn ayé ẹ̀ nìyẹn. Ẹ̀yin tẹ́ jẹ́ ìgbà ojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà ni àwọn oníwèé ìròyìn ni wọ́n máa ń kọ oríṣiríṣi nípa yín ní àwọn ọgbà míì ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn ìṣòótọ́ nígbà míì òótọ́ á wà ńbẹ̀ èwo ní nǹkan tẹ́ ẹ ti kà nípa ara yín tó dàbí ẹni pé ó fẹ́ bí yín nínú tẹ́ ò gbà níbo leléyìí ti ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa kọ nǹkan tí ò jẹ́ òótọ́ nípa ẹ̀ ìgbà míì wà wọ́n máa kọ nǹkan tó jẹ́ òótọ́ tó máa wò pé báwo ni wọ́n ṣe mọ̀ àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń jẹ́ kó get at me because the moment tí èèyàn bá ti jẹ́ kí ìyẹn jẹ́ problem tó máa bẹ̀rẹ̀ sí ní gbé because
the truth is that ọ̀rọ̀ press wọ́n á gbé ariwo ìṣẹ́jú mélòó kan ó máa wálẹ̀ so kò tó nǹkan tí èèyàn dẹ̀ máa fún rẹ̀ ní unnecessary headache nítorí ẹ̀ so mi kì í really jẹ́ kí ọ̀rọ̀ press kò get at me. ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Ìrètí mo lérò pé wọ́n ti dá yín lò mo dẹ̀ tún lérò pé èmi gan ti ràn yín lọ́wọ́ láti béèrè àwọn ìbéèrè tí ó wù yín láti bi wọ́n ṣé nǹkan míì wáyé wà tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni nọ́mbà kan àti àdírẹ́sì ó hàn ní ojú amóhùnmáwòrán yín báyìí ẹ fi àwọn ìbéèrè kẹfì ránṣẹ́ sí wa mo mọ̀ pé tá a bá pe àǹtí Ìrètí lẹ́ẹ̀kan sí wọn á tún dá wa lóhùn. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ̀yin olólùfẹ́ mi Ìbírónkẹ́ Òjó aya Anthony lórúkọ mi tẹ́ bá fẹ́ máa wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àti bí gbogbo ẹ̀ ṣe ń lọ bó ṣe ń bọ̀ tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ òṣèré kankan ẹ máa tẹ ìwé ránṣẹ́ sí Gbajúmọ̀ wọn á máa dá yín lóhùn ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa pátápátá ẹ ṣé gan ni a dúpẹ́ o Ọlọ́run Lédùmarè á wà pẹ̀lú yín á wà pẹ̀lú àwọn ọmọ yín á wà pẹ̀lú àwa náà á wà pẹ̀lú àwọn ọmọ wa ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di àwa là á máa wá ẹ̀yin lè máa bá o ètò ní Gbajúmọ̀ Gbajúmọ̀ lè. ọmọ kí ààrẹ fi fún ọmọ mi mú mi o. alẹ́lẹ́lẹ́. etí ọba ńlé etí ọba lóko. ẹ̀yin aráàfin ẹ fọ́bọ̀ òye ẹ sì fi okú. ẹni bá roku ro ọkọ ìlú ni ó kú o. ìwé níta bá wà ní ọjà sọ. àwọn tí mo bá ní o mọ̀ ṣe ni o mọ̀ ṣe o àwọn tí n bá ti ní ọmọ ṣe mọ̀ ṣe o. irú ọmọ àràmàdà wo gan-an ló wà nínú mi yìí. gbogbo ìlú gan ní múra lẹ́ẹ̀dẹ̀ bíbọ̀ ọmọ tí ń bẹ́nu rẹ̀. gbogbo jàkárì wọ̀nyí tí mo ti ní kẹ́ ẹ gbọ̀n ẹ tí ì rí gbọ̀n látàárọ̀ kí ni tẹ́ ẹ wá ń ṣe. tá a ti rí i. àárí. bá a ti ń ṣe níbí èèwọ̀ lẹ́ẹ̀bòmíì ni. wọ́n máa lọ lé ilẹ̀ tíṣù o. wàhálà ti dé báyìí ẹsẹ̀ oṣù lásán lèmi náà rí bí ìrìn tọ̀tún ẹsẹ̀ oṣù lélẹ́yìn náà kí ló wá gbé bàtà ẹsẹ̀ ọ̀tún. ṣé wàá mọ̀ pé ẹni tí ó bá jẹ gbẹngbẹ yóò tilẹ̀kùn gbẹngbẹ ni. if you push me further you will bring out the animal in me. don't give a damn. don't tell me that nonsense man. àtàṣe wá dológun àwa kiri ìbájọ bọ́ bàtà lẹ̀ bí fún mi. ṣọmọ kékeré ni mi ṣọmọ dédé wù mí kí n máa fẹsẹ̀ máa rìn ni. your bàtà your shoe I mean your shoe. ibi dẹ́ ẹ bá fi ẹsẹ̀ kan bàtà tèmi sí ẹ lọ́rẹ̀ mú jáde o bí bẹ́ẹ̀ kọ́ nǹkan ṣe. bó ṣe yẹ kó rí nìyẹn. ibi mo sọ fún wọn pé bàtà àlejò ní kí wọ́n máa lò. gbogbo èèyàn máa gbá máa ro gbogbo ẹ̀. bí gbogbo èèyàn bá gbọ́ nǹkan ṣe. níbi tí àgbàlagbà bá ti kú ya tí ọmọdé bá gbé àkàbà tó bá gùn bẹ̀ kò lè rí nǹkan. ṣé rí abala tá a fẹ́ wọ̀ yìí kò síbi tẹ́ fẹ́ yẹ̀ sí wọn ò bá bí yín sí ìlú Amẹ́ríkà kan bí yín sí ìlú Liberia tó bá jẹ́ Canada ni àǹtí Ìrètí àti ìyá àti bàbá yín ọmọ Nàìjíríà yìí ni wọ́n wá ṣe ọmọ Nàìjíríà lásán ọmọ Yorùbá pọ́ńbélé ni. mo ń túnra ṣe lọ́wọ́. Yorùbá pọ́ńbélé ni wọ́n ṣé wá rí èdè yìí ó dán mọ́ránmọ́rán báyìí lẹ́nu yín mo dẹ̀ ti rí pé ẹ ti kópa nínú eré lóríṣiríṣi àti tìbílẹ̀ o àti tolóyìnbó o àti tìgbàlódé o àti tayé àtijọ́ o kò wá síbi tẹ́ fẹ́ tira yín sí. ẹ má gbàgbé pé má kàánú ìwé ni o. àtẹ̀ẹ̀ká o. abala tó kàn ní ìsìn yìí tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà iṣẹ́ àti èdè Yorùbá ni èyí tá a pè ní abala ṣóláyà. ìyàwó dáadáa. mo láyà. ẹni àyà mi gbà. àyà yín kí pàpà ló bá tán. àǹtí Ìrètí ìbéèrè mẹ́ta lẹ láǹfààní àti mú nínú mẹ́wàá tó wà ní òṣùkú yìí tẹ́ bá ti mú ẹ̀yin má yọra yín lẹ́nu nípa kíkà èmi á kà fún yín láì gbowó ẹ kàn dáwọn olólùfẹ́ yín lóhùn lé ni.
tí n bá dáhùn náà ẹ ṣáà ní náà. àti ìrètí ebélé láyà wọ́n ti gbọ́ lé ẹ̀bùn ńlá dẹ̀ wà tẹ́ bá gba mẹ́tẹ̀ẹ̀ta. Ibi ẹ̀bùn yẹn lẹ ti fẹ́ mú mi. Ó di méjì. Kó má jẹ́ lọ mú méjì mọ́. Eléyìí ó dà pé ó wúwo. Ẹ jẹ́ ẹlẹ́dàá mi ti mú náà. Kò sójòrò ń bẹ ẹ bá ń kọ kí lẹ̀ ń ṣe sí ẹ ń pọ̀fọ̀kọ́. Mi ì tí pọ̀fọ̀. ẹ ti ẹ̀dùn kí ló dé tó jẹ́ pé tá a bá ti dé abala yìí níṣẹ̀lẹ̀ mi máa ń ṣe báyìí kó. Ibi táṣìírí ti máa tú ní. Ìbéèrè ìkarùn-ún tó jẹ́ àkọ́kọ́ tí màá bí yín. Tí Yorùbá bá sọ pé èso pàdídà ó ti fẹ́ máa lájá kí ni wọ́n sọ? Rewind. Àti doyin finish mi. Tí Yorùbá bá sọ pé èso pàdídà ó ti fẹ́ máa lájá kí ni wọ́n sọ? Èso pàdídà ó pa ìdídà ó ti fẹ́ máa lájá. Báwo kòkòrò late kò tiẹ̀ yé mi rárá. Tẹ́ bá rò èso yẹn ẹran ọ̀gbẹ́ ni. Èso fruit lèmi mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. Èso kì í ṣe èso. Ó pàdídà. Èso pàdídà ó fẹ́ máa lájá torí ajá òun ló máa ń lé èso yẹn. Nísìnyí tó bá wá yá tó pàdídà tó wá jẹ́ èso ló wá fẹ́ máa lé ajá kí ni Yorùbá ń gbìyànjú àti sọ? Mo ti sọ fún yín. Ẹ ti sọ mo wá whiteboard ní Yorùbá tí máa fi ṣàgbékalẹ̀ tó máa fi ní weight tí ó jẹ́ pé basket iwájú àìgàn máa mi. Àmì. Yes. Èso pàdídà wá fẹ́ máa lájá. Nǹkan yí padà ni. Ti báwo? Nǹkan yí padà ẹni tí. Ẹ má fakọ ṣe. Mi ò fakọ ṣe o, mo humble bàjẹ́ ẹ̀kọ́ mọ ní o. Mo ti tẹ́tí gbá padà. Ẹ jẹ́ káká mi lẹ́. Àti Doyin sọ. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ti yí padà. Aláre ó ti wá fẹ́ jẹ̀bi. Mo sọ náà mo ní epo ti yí padà ìgbà. Sí kí ni? But mo ti ẹ̀ try mo gba bí 70%. Tí ìrètí ẹ gba bí 10 kò sí nǹkan ọgọ́rùn-ún. Ìbéèrè ìkeje tó jẹ́ ìkejì. Onífá ni bàbá Ọ̀pẹ́bíyì, Ọlọ́bàtálá ni bàbá Ṣóyọ̀ọ́yè, Egúngún ni wọ́n ń bọ nílé àwọn Ọ̀jẹ̀dòkun, kí ni wọ́n ń bọ nílé àwọn Ọ̀pádọ̀tun? Ọ̀pádọ̀tun. Tó di ọ̀tun. Ọ̀pádọ̀tun. Bẹ́ẹ̀ ni. Ká ní Jésù dọ̀tun ni àkọ́ ní Jésù ló ń bọ̀. Ọ̀pádọ̀tun. Wọ́n bọ tẹ́tí ló nú eré ni. Mo kà á níwèé ni ẹ má máa ṣe báyẹn, má fi ẹjọ́ jì mí. Ẹ máa mọ̀. Ẹ bá ti sọ bá ti lọ ṣe revision bá ti kó gbogbo script mi bọ́ta. Onífá ni bàbá Ọ̀pẹ́bíyì, Ọlọ́bàtálá ni bàbá Ṣóyọ̀ọ́yè, eégún ni wọ́n ń bọ ní ilé àwọn Ọ̀jẹ̀dòkun, kí ni wọ́n ń bọ nílé àwọn Ọ̀pádọ̀tun? Ọbàtálá, Ifá. The third one is. Ẹ mọ̀ òrìṣà oko. Abẹ́fẹ́ sọ. Àǹtí Rètí. Ìgbà yẹn tí grandma mi dẹ̀ máa ń sọ folktale ò fún wa wọ́n dẹ̀ sọ̀rọ̀ òrìṣà oko yẹn mi wá mọ̀ pé bíbá yìí ló bá lọ. Wọ́n dárúkọ Ọ̀pádọ̀tun. Ìbéèrè kẹta tó jẹ́ ìkẹta ẹ ti ẹ̀ gbìyànjú kẹ́ gbẹ̀yọ̀kan Àǹtí Rètí. Mo ti gbà kan tẹ́lẹ̀. Kí lẹ gbà ń bẹ̀? Mo sọ 70% nínú ẹyọkan yìí kejì yẹn mo gbà pé mi ò gbà yẹn. Ẹyẹ kan wà kò níṣẹ́ méjì ju oorun lọ. Oorun ní ìṣẹ́jú kí ni orúkọ ẹyẹ náà? Ẹ̀tà. Ẹ̀tà máa ń tà ní kí gbogbo ẹranko tó tà. Wọ́n mi máa sọ pé o sùn jẹta lọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá fẹ́ bú ẹni tó máa ń sùn níṣẹ́jú ó ń sùn bíi
a dárúkọ ẹyẹ náà. Yìí ṣé wáyé ṣé ẹ lè jẹun wọ Google. Nbo Google nǹkan Google mean anything. Kí lẹ máa tẹ̀ sí náà? Ẹyẹ wo ló máa ń sùn ní ìṣẹ́jú? Ó máa sọ. Àgbéjáde. Oh my God. Ẹ má play bíbá ìfáwọn ọmọ mi kọ́ rí o. Jajajajaja. Ẹyẹ yẹ wọ́n ń pè ní àsẹ̀. Àsẹ̀ tí wọ́n á ní bó ṣe ń sùn bíi. Àsẹ̀. Bẹ́ẹ̀ ni. But really àǹtí Dòyìnbó lẹ ti fẹ́ kí n mọ̀ yẹn. Ó yẹ kẹ́ ẹ̀ mọ̀. Wọ́n máa fi ń búyàn gan. Wọ́n máa fi ń bú àwọn tí wọ́n máa ń sùn níṣẹ́jú. Ẹlòmíì báyìí kẹ́ kó jókòó mi kẹ́ máa sọ̀rọ̀ lọ́sìn kẹ́ gbójú sẹ́gbẹ̀ẹ́ báyìí kẹ́ tó wo mi ó ti ń sùn. Ó ti ń sùn. Àsẹ̀. Àsẹ̀ bẹ́ẹ̀ ni. Okay. Ẹ mọ̀dí tí àwọn ọmọ yín tí wọ́n máa fi wo abala yìí. Tí àṣírí ti tú. Àṣírí kankan ò tú. A máa fi dá wọn lẹ́kọ̀ọ́ ni. Nǹkan tí àwa ò mọ̀ ó yẹ káwọn mọ̀. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ lẹ sọ. Sọ̀rọ̀ mi yé yín nìsín. Àwọn náà tí wọ́n bá ti mọ̀ níbò míì tán bá dé tí wọ́n bá bí wọ́n kí á báyìí náà máa dáhùn. Abala ẹ̀kọ́ rèé. Ẹ ṣe. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Àǹtí Ìrètí kí lẹ máa ń nífẹ̀ẹ́ sí láti ṣe tẹ́ ẹ bá sí lóko iṣẹ́? Mo nífẹ̀ẹ́ láti ṣe àwọn nǹkan mo like creativity tí n bá ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ náà ni iṣẹ́ lẹ́yìn iṣẹ́ mo like kí n máa write máa like kí n kọ nǹkan yàtọ̀ sí ìyẹn tá a bá sọ̀rọ̀ nípa nǹkan tí mo like àti ṣe domestically mo like iná dídá. Yàtọ̀ sí iṣẹ́ tíátà ṣe tún ní nǹkan okòwò míì tẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ ni. Kí ni? Mo máa ń tà mo máa ń rà irú sìn tó bá wo ṣuṣu pé bẹ́ṣíìtì tí mo fi ń sùn yìí mi ìfẹ́ mọ́ mo fẹ́ èyí tó máa jẹ́ ń sunrun àlàáfíà tí màá máa lálàá tó dáa ẹ kàn sí mi lọ́wọ́ kan a máa deliver fún yín. Ẹ ṣe. Abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí nítorí ètò yìí ti fẹ́ wá máa lọ sópin kò sáwọn yín kẹ́ lọ. Àtọ̀. Kò wù mí náà kí n fi yín lẹ̀. Kí la máa ṣe báyìí? Kí ká ṣe báyìí ṣé àsun bí? Ẹ má jẹ́ àsun ẹ̀kọ́ ẹ̀kú jó. Kájó. Ẹ máa gbóhùn sókè lọ́hùn èmi àtàntí Ìrètí fẹ́ jó. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣeun. Ijó tá a jó sí yẹn alẹ́ ní tó kọ́. Ẹ jẹ́ ìfẹ́ kí n tó sọ. Mo jẹ́rìí. Kó amú ọ̀nẹ́. Olúayé fúnra wọn. Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n pàkọ́lé àwo yẹn? Gẹ́gẹ́. Àṣà tún máa lọ jìnnà bẹ́ẹ̀. Ẹ̀bùn màlẹ́ fẹ́ gbà. Ẹ̀bùn màlẹ́ fẹ́ gbà. Ṣé bí náà lẹ tún fẹ́ gbà yọ sí mi níbi ẹ̀bùn ni? Ìrètí. Kò dá ẹ dẹ̀ ń fi ẹ̀bùn yìí so mọ́ gbogbo nǹkan. Ẹ má bínú. Ó mà ga o. Kò ń ṣe consolidation. Káì. Tí n bá sọ mi ìfẹ́ gbọ́ pé mo dẹ̀ fẹ́ sọ o. Ẹ sọ first letter. Li. Second letter nǹkan.
àkọlé àwo yẹn ni wọ́n pè ní legacy. Inú kì í pẹ́ bí mi àǹtí Ìrètí. Ṣé mo pé ẹ̀rí tí mo ṣe báyìí ẹ fẹ́ sọ kébì kankan máa rẹ mi jẹ́ ń bí ẹ wá máa lọ lé. ẹ ti lé mi nìyẹn. Inú kì í pẹ́ bí mi lọ ẹ jẹ́ dẹ́bùn mi padà. Ok ẹ má wọlé ẹ jẹ́ máa lọ. Láti iléeṣẹ́ April Ventures tí wọ́n jẹ́ agbátẹrù ètò gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín lẹ́bùn. Níbẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ Alabaster Box àwọn tí wọ́n ń ṣe àwọn ohun ẹ̀ṣọ́ lóríṣiríṣi. Ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí gbogbo wa mọ̀ sí Alájà Shine wọ́n ní ká fún yín lẹ́bùn. NAFCAB àwọn náà àwọn gèlè tẹ́lẹ̀ máa wé tó jẹ́ lóríṣiríṣi òun náà ó wà ń bẹ̀ ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Iléeṣẹ́ April Ventures ẹ ṣé mo dúpẹ́ iléeṣẹ́ yín ò ní jóná òkè òkè lọ́wọ́ yín máa lọ gbogbo ẹ̀yin tí ẹ wá fi ẹ̀bùn kankan sínú ẹ̀ yìí iléeṣẹ́ tí yín náà ò ní jóná Alabaster Box ẹ wò ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe jewelry ni lókè báyìí ni Dúpẹ́ Cosmetics shine mama fúnra wọn ẹ máa shine sí ni ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ni. Ọ̀rọ̀ ìyànjú wo lẹ wá ní fún àwọn olólùfẹ́ yín tí wọ́n wà nílé ní pàápàá àwọn ògo wẹrẹ tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé gan mo dúpẹ́ from the depth of my heart I say thank you because láì sí ẹ̀yin àti àtìlẹ́yìn Elédùmarè kò sí nǹkan kan tí èmi jẹ́ ẹ̀yin tẹ́ ń fẹ́ mi lẹ jẹ́ kí n máa wà ẹ ṣé gan mo mọ̀ lóore àwọn ògo wẹrẹ tó ń bọ̀ wọ́n ní millennial age la wà yìí and a lot of things la ń rí lórí television lórí social media and things mo máa fẹ́ gba àwọn tó ń bọ̀ níyànjú pé ẹ má get carried away pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ bá rí lórí social media especially ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ yín nílé ẹ mú yẹn kẹ́ dì mú ṣinṣin nítorí pé ní ọ̀la ó máa wúlò fún yín àwọn nǹkan tí ẹ mọ̀ pé ó máa ṣe yín láǹfààní tí àwọn òbí yín ti sọ fún yín pé ó máa ṣe yín láǹfààní òun ni kí ẹ tẹra mọ́ don't get carried away with the things of the world. Ẹ ṣé gan ni ilé tiwa tó lọ báyìí ẹ mọ̀ pé Adédoyin ò ní dágbére láì sọ eléyìí wípé sìnmí títí òun láwo sìnmí títí sìnmí jìnà láwo sìnmí jìnà ká sinmi títí kò dàbí ká báni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà òun ní pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrè gbogbo wa kó tó wá tún di ọjọ́ mi ọjọ́ rẹ ńkọ́ láyọ̀.